It is a trampling upon my fundamental human rights. You are stupid and you are a bastard. Gbogbo kíkí tó bá wà lónìí kọ́ síbẹ̀ pàtàkì lọ wá jẹ́ wà. Ìmúmọ̀ ní ká o kò gbọ́ òun àṣebí. Bàbá Ṣèpàdé sọ fún mi. Lọ́pàdé sọ fún mi kó wọn apàdé lọ́kọ̀. Inú ilé ìlú ti sọ. Ẹ mú ẹja lọ́wọ́, ẹ mú ẹkùn lọ́wọ́, ẹ wá fẹ́ fi ìrù ẹkùn lé ẹja lọ́wọ́. Ṣé àrùn kò lè ṣe é ṣe ni? Agbanilágbà wọ́n mi dá wọlé ẹni sùn. You shut up! You shut your dirty mouth! Oh! Báwo ni wọ́n ṣe máa ń ronú awkwardly bí eléyìí náà? Ọ̀gẹ̀dẹ̀ bàjẹ́ ẹ̀ ló ń pọ́n. Ọmọ yìí ṣàgbèrè ẹlóge ló ń ṣe. Irú kí nìyẹn? Ẹ̀ẹ́dẹ̀ dákẹ́. Kí ló ń ṣe yín kojú ìṣẹ́ nìkan rí náà? Ẹ̀yin nìkan lẹ wá bí ni. Ẹ̀yin nìkan lẹ mọ̀ jù ni. Kí ló ń ṣe yín? Kí ló ń wọ́ọ̀rì yín? Ẹ má ẹ̀ bá sọ̀rọ̀ ẹ̀ mọ́. You are leaving this house tonight. Are you serious? I bet it with you. If you don't leave this house by this minute, you will be in danger. Adébẹ́ sọ̀dọ̀ mama òyìnbó gbogbo òyìnbó tí Yorùbá fi ẹni kúrò òun lọ sí sùkúl. O ti fẹ́ dàbí lórí mi kò pé mo dáadáa má. Kí ló dé? O fẹ́ pa mí ni. I will leave you. You want me to leave? I will leave. Jerry from 90. Bọ̀dá. And you are here. Bọ̀dá ẹ̀gbọ́n gbọ́ kìíní kan tó máa dá yín lójú. Ẹ gbàjú 4 years lọ́wọ́ mi o. Ẹ wá pè mí nínú entity. Yes. Wàláhì ẹ̀yin kan nọ̀nẹ́ ọ̀nà onúgbò ni. Bọ̀dá. Bọ̀dá ẹ̀gbọ́n mi létí. Bọ̀dá ẹ̀gbọ́n mi létí. I did never worry. I never worry. Má dá sí ọ̀rọ̀ tó wà lẹ̀. Mo fẹ́ aṣọ yẹn.